kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ Ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè kọ. Èní ni ọjọ́rú ọjọ́ kọkànlá oṣù kejì ọdún 2026. Àkọlé ọ̀run ṣíṣí tòní ni so èso fún Kristi apá kìíní. Àkọ́sórí wa nínú ìwé Máàkù orí kẹrìndínlógún ẹsẹ̀ karùndínlógún, èyí tó kà báyìí wípé ó sì fi fún wọn pé ẹ lọ sí gbogbo ayé kí ẹ sì máa wàásù ìyìnrere fún gbogbo ẹ̀dá. Ẹ̀kọ́ náà tẹ̀síwájú lọ báyìí. Nínú bíbélì kíkà tòní, Jésù sọ pé òun yan àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí wọ́n lè so èso tí yóò sì dúró. Ọ̀rọ̀ náà èso níbí yìí túmọ̀ sí ọkàn àwọn ènìyàn. Jésù ti sọ kedere pé àwọn tó bá tẹ̀lé àṣẹ rẹ̀ nìkan ni ọ̀rẹ́ rẹ̀, àti pé ohunkóhun tí wọ́n bá béèrè lọ́wọ́ bàbá rẹ̀ ní orúkọ rẹ̀ yóò fún wọn. Àwọn tó súnmọ́ mi jùlọ ni àwọn tó ń jèrè ọkàn, nítorí mo mọ̀ pé ó jẹ́ ohun tó ṣe pàtàkì ní ọkàn Ọlọ́run. Olùṣọ́ àgùntàn Adébóyè ni wọ́n sọ nípa ìrírí wọn níbí. Èmi sì ti pinnu láti máa jèrè ọkàn títí tí mo máa fi kú. Bóyá kò sí àǹfààní, èmi yóò dá àǹfààní sílẹ̀ kí n lè sọ fún àwọn mìíràn nípa Jésù. Ẹnìkan nígbà kan sọ pé a kò kọ sínú Bíbélì pé Jésù ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ̀. Ó sì fi ẹ̀sùn kàn mí pé mò ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi. Olùṣọ́ àgùntàn Adébóyè ni wọ́n tẹ̀síwájú nípa ìrírí wọn níbí. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀, mo sì sọ fún un pé Ọlọ́run máa ń lo àjọyọ̀ ọjọ́ ìbí mi láti mú ọkàn púpọ̀ wá sí ìjọba rẹ̀. Ọlọ́run ti yàn wá láti so èso tí yóò dúró ní ìjọba rẹ̀. A gbọ́dọ̀ lo gbogbo àǹfààní tó wà ní ọwọ́ wa láti máa lépa èyí. Ó ṣe mí láàánú gan pé ọ̀pọ̀ ènìyàn kò gbá iṣẹ́ ìyìnrere mú gidi. Jésù pàṣẹ fún wa pé ká lọ sí gbogbo ayé ká sì wàásù ìyìnrere fún gbogbo ẹ̀dá, gẹ́gẹ́ bí a ṣe rí nínú àkọ́sórí. Kò sọ pé ká lọ níbi tí wọ́n bá gbà wá tàbí níbi tí ohun gbogbo bá rọrùn. Ó sọ pé ká lọ sí gbogbo ayé, bóyá ó rọrùn tàbí bẹ́ẹ̀ kọ́. Nígbà tí Ọlọ́run bá rán wa ní iṣẹ́ kan, a gbọ́dọ̀ lọ. Nínú Iṣẹ́ àwọn Àpọ́stólì orí kẹrìndínlógún ẹsẹ̀ 6-40, Pọ́ọ̀lù rí ìran níbi tí ọkùnrin kan ké sí i pé kó wá sí Makedóníà láti ràn wọ́n lọ́wọ́. Ṣáájú ìgbà yìí, ó ti gbìyànjú láti wàásù díẹ̀ nínú àwọn ìlú Áṣíà, ṣùgbọ́n Ẹ̀mí Mímọ́ dá a dúró. Ènìyàn lè rò pé nítorí Ọlọ́run sọ fún un pé kó lọ sí Makedóníà, kò ní sí ìṣòro tàbí ìjàkadì kankan. Ṣùgbọ́n lẹ́yìn tí Pọ́ọ̀lù àti Sílà sì dé ibẹ̀, wọ́n lù wọ́n, wọ́n sọ wọ́n sí ẹ̀wọ̀n. Bí ó tilẹ̀ rí bẹ́ẹ̀, ìyẹn kò dá wọn dúró láti máa wàásù. Àwọn tí kò tíì ṣetán láti farada ìṣòro kò ní lọ jìnnà nínú mímú àṣẹ tí Jésù pa pé ká lọ sí gbogbo ayé kí a sì wàásù ìyìnrere. Olùfẹ́, nígbà mìíràn bí o bá ń wàásù ìyìnrere, àwọn ènìyàn máa ń kọ̀ ọ́ tàbí fi ọ́ ṣe yẹ̀yẹ́. Ṣùgbọ́n jẹ́ aláyọ̀ ní gbogbo ìgbà tí ìyẹn bá ṣẹlẹ̀. Jésù sọ pé ẹnikẹ́ni tí wọ́n fìyà jẹ nítorí rẹ̀ yóò ní èrè ńlá. Ìsàlẹ̀ inú ìwé Mátíù orí 5 ẹsẹ̀ 11-12. Máa wàásù ìyìnrere ní gbogbo ìgbà, bóyá ó rọrùn tàbí bẹ́ẹ̀ kọ́. Ìwọ yóò sì máa tàn bí ìràwọ̀ títí láéláé. Ìsàlẹ̀ inú ìwé Dáníẹ́lì orí 12 ẹsẹ̀ 3. Ka Jòhánù orí 15 ẹsẹ̀ 14-16. Ẹ jọ̀wọ́ ẹ má bínú sí mi. Ẹsẹ̀ 14-16. Bíbélì ní ọdún kan, Númérì orí 8-10. Kókó ìṣe farajìn láti máa wàásù ìyìnrere ní gbogbo àǹfààní tí o bá ní. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí ọ̀run ṣíṣí orí ìrìn ti òní. Ọ̀run ṣíṣí orí ìrìn wà lórí Facebook, TikTok àti YouTube.
tí ẹ bá fẹ́ ká máa tẹ ọ̀run ṣíṣí orí ìrìn sí yín lórí WhatsApp, ẹ tẹ nọ́mbà ẹ̀rọ alágbèéká yín sí wa kí ẹnìkan kó ké hallelujah.